A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Alákòóso ìpínlẹ̀ Rivers Sole Administrator Vice Admiral Ibokete Ibas ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti yọ̀ǹda owó àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n dì mọ́wọ́ tẹ́lẹ̀ lẹ́yìn rògbòdìyàn tí ó bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Rivers ní ilé-ẹjọ́ tó ga jùlọ ní kí wọ́n má yọ̀ǹda owó títí di ìgbà tí ilé aṣòfin máa fi ṣètò owó yìí fún lílò. Ṣùgbọ́n níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ní ilé agbára ìlú Àbújá ni agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ àgbà amòfin Lateef Fagbemi ti ní wọ́n lè yọ̀ǹda owó yìí bí alákòóso ìpínlẹ̀ Rivers bá béèrè fún un níbi ìpàdé pẹ̀lú àwọn olórí ìjọba ìbílẹ̀ tí ó wáyé lánàá ní ìlú Port Harcourt ní Ibas ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti yọ̀ǹda owó. Ó ní gbogbo ìgbésẹ̀ tí ó tọ́ ni wọ́n gbé láti san owó oṣù àwọn òṣìṣẹ́ bí ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìdádúró owó oṣù àwọn òṣìṣẹ́ káàkiri ìjọba ìbílẹ̀ àti ìpèníjà tí àwọn òṣìṣẹ́ ń là kọjá. Ibas tí ó ṣe ìkìlọ̀ wípé àlàyé tó kúnná gbọ́dọ̀ wà lórí owó wá darí gbogbo ìjọba ìbílẹ̀ kí wọ́n ṣe àgbékalẹ̀ ìwé owó wọn wage bills pẹ̀lú àwọn ìwé ẹ̀rí tí ó bá yẹ nípasẹ̀ ọ́fíìsì olórí òṣìṣẹ́. Ibas ní ìṣèjọba gidi kì í ṣe nípasẹ̀ ọ̀rọ̀ ẹnu nìkan ṣùgbọ́n ìgbésẹ̀ láti yí kùdìẹ̀kudiẹ padà láàárín oṣù mẹ́fà. Ó rọ àwọn adarí ìjọba ìbílẹ̀ kí wọ́n rí i gẹ́gẹ́ bí ojúṣe láti rí i wípé ààbò tó péye wà ní agbègbè wọn. Nígbà tí ó ń fèsì, ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ àti alákòóso ẹ̀ka ti Port Harcourt, Clifford Paul mọ rírì ìdàgbàsókè tí ó wáyé ní ìpínlẹ̀ pẹ̀lú gbogbo ìpèníjà fàákájà ọ̀rọ̀ òṣèlú. Ó gbóríyìn fún ìjọba àpapọ̀ lórí bí ó ti yan alákòóso, wípé èyí ṣe àfihàn iṣẹ́ takuntakun rẹ̀ tí ó pójú òṣùwọ̀n. Ó wá jẹ́jẹ̀ẹ́ láti ṣe àtìlẹ́yìn fún àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ bí ó ti rọ alákòóso kí ó mú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ lọ́kùnkúndùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kánsẹ́lọ̀ àná láti Ìfọ̀n Òròlù ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n pe orúkọ rẹ̀ ní Azeez ni a gbọ́ wípé wọ́n ti ṣekú pa bí ìjà ilẹ̀ ẹnu ibodè ṣe ń lékenkà sí i láàrin ìlú Ìfọ̀n àti Òròlù. Ṣùgbọ́n olùgbé kan ní Ìfọ̀n tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ nítorí ìbẹ̀rù kí wọ́n má bàa ṣe ìkọlù sí i ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìlú Òṣogbo ni wọ́n ti fìdí ikú Azeez múlẹ̀ lówùúrọ̀ àná ọjọ́ Ẹtì. Bákan náà ni wọ́n dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Olúfọ̀n ti Ìfọ̀n Yusuf Adékúnlé tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fi ẹ̀sùn kan ìlú Ìlobù wípé àwọn ni wọ́n ṣe àtìlẹ́yìn fún ìkọlù tí ó wáyé. Adékúnlé ṣàlàyé wípé ọ̀pọ̀ ìgbà ni àwọn ará Ìlobù ti gbìyànjú àti ṣe ìkọlù sí wọn tí àwọn sì ń fi èyí tó agbófinró létí. Láàárín ọjọ́ 13 sí 20 oṣù yìí, àwọn ti fi ìwé ẹ̀dùn ọkàn ránṣẹ́ sí gómìnà àti àwọn agbófinró. Lójijì láàárín aago 11 alẹ́ Ọjọ́bọ̀ ni àwọn ṣàdédé ń gbúròó ìbọn lákọlákọ tí wọ́n bẹ̀rẹ̀ sí í dáná sun ilé. Ó ní òun kò lè sọ iye ènìyàn tí wọ́n ti ṣekú pa tàbí iye ilé tí wọ́n ti dáná sun. Wọ́n ti obìnrin kan mọ́ inú ilé kí wọ́n tó dáná sun ilé rẹ̀. Lára àwọn agbègbè tí ìkọlù yìí ti wáyé láti rí Akípọ́nroro, Odò Ọ̀jẹ̀ àti àwọn agbègbè tí ó súnmọ́. Kódà wọ́n dáná sun ilé ìwòsàn ìjọba ní agbègbè Akípọ́nroro. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti wá darí àwọn agbófinró lọ Ìfọ̀n àti Ìlobù láti mú àlàáfíà jọba. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ gómìnà Ọláwálé Rasheed ní Adélékè ti rọ àwọn agbófinró kí wọ́n tètè lọ fòpin sí ìkọlù àti fàákájà. Bákan náà ni ó ní kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn adarí wọn tí wọ́n ń dá fàákájà sílẹ̀ kí wọ́n sì fi wọ́n jófin. Ó wá rọ ìgbìmọ̀ olùlàjà Peace Committee kí wọ́n tètè jogun mí láti lè dènà ìṣòfò ẹ̀mí àti dúkìá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Akàwé-gboyè Pat Utomi ti béèrè ìdí tí Ààrẹ Bọ́lá Tinubu fi kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers. Ó ní òun kò rí kókó ohun tí ó mú ààrẹ gbé ìgbésẹ̀ yìí. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni Akàwé-gboyè Utomi ti ní ìtì ọ̀gẹ̀dẹ̀ ní rògbòdìyàn òṣèlú ìpínlẹ̀ Rivers kò tó ohun àyíyàdá bẹ́ẹ̀. Ó ní nígbà tí àwọn agbésùmọ̀mí ń kọ́ná sí ọ̀pá epo nígbà ìṣèjọba àná, kò sẹ́ni kéde ìlú òfararọ, wípé èéṣe tí Tinubu ò fi kéde ìlú òfararọ nígbà rògbòdìyàn bẹ́ sílẹ̀ láàrin agbẹnusọ ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó Mudashiru Ọbásá àti àwọn akẹgbẹ́ rẹ̀. Ìṣòro wo ló wà ní Rivers tí ó fi nílò kí wọ́n kéde ìlú òfararọ? Utomi ní kí lọ̀bọ fi ṣorí tínàkí ò ṣe, àbí nígbà tí wọ́n sọ ọ̀pá epo di gúgúrú tó ń ta pàù-pàù nígbà ìṣèjọba àná, ẹnikẹ́ni kò kéde ìlú òfararọ. Bákan náà ni Utomi bu ẹnu àtẹ́ lu ilé-ìgbìmọ̀ ìjọba àpapọ̀ lórí bí àwọn náà ṣe bu ọwọ́ lu ìgbésẹ̀ ààrẹ láti kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers. Ó ní èyí jẹ́ àrífín sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olúwo ti ilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Akànbí ti fi ẹ̀sùn kan Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì wípé ó ń wá ìṣubú rẹ̀ lẹ́yìn tí òun ràn án lọ́wọ́ àti gorí àpèrè. Nínú àfihàn fídíò tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ni Olúwo ti ní òun kó ipa púpọ̀ lórí bí Ọba Ògúnwùsì ṣe di ọba nígbà tí ó ń du oyè ní ọdún 2015. Ọba Akànbí ní ìjákulẹ̀ rẹ̀ ni Ọba Ògúnwùsì ń lépa. Ó ní òun ni ó wà nídìí bí wọ́n ṣe jáwé gbélé-ẹ̀ fún un kúrò nínú ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún díẹ̀ sẹ́yìn, ṣùgbọ́n Ọọ̀ni da ẹ̀sùn yìí nù bí ó ti ní òun kò ní fèsì nítorí èyí kìí ṣe ìgbà àkọ́kọ́ tí Ọba Akànbí ń sọ irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Nínú àfihàn fídíò tí akọ̀wé Ọba Akànbí, Ibrahim Ali fìdí ẹ̀ múlẹ̀ wípé ó jẹ jáde láti ibi ìdánilẹ́kọ̀ọ́ fún oṣù Ramadan ní Ìwó ní Ọjọ́rú, ni Olúwo ti ní òun ran Ọba Ògúnwùsì lọ́wọ́ láti yanjú ẹ̀sùn tí ó ní nílé-ẹjọ́ tí ìbá kó bá ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí Ọọ̀ni. Ó ní ẹnìkan tí ó súnmọ́ Ọọ̀ni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Akin Dáúdù ni ó so àwọn méjèèjì pọ̀. Ó ní òun ìbá ṣe àtìlẹ́yìn fún ẹ̀gbọ́n Ọọ̀ni, Túnjí Ògúnwùsì, ṣùgbọ́n kò ṣe é nítorí ó fi ojú kéré rẹ̀. Ọba Akànbí ṣàlàyé wípé ọdún 2015 ni òun gba ìpè láti ọ̀dọ̀ Akin Dáúdù bí ó ti sọ wípé Ọmọọba Adéyẹyè Ògúnwùsì wà lórí ìlà, ó fẹ́ bá a sọ̀rọ̀, ó nílò ìrànlọ́wọ́ rẹ̀ lórí èròǹgbà àti dórí oyè. Ó ní òun mọ̀ ọ́n ní ìgbà náà ṣùgbọ́n ẹ̀gbọ́n rẹ̀ lòun súnmọ́ tí àwọn jọ jẹ́ Sàwáwù, Túnjí Ògúnwùsì, tí gbogbo ènìyàn mọ̀ sí Dòdò, gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti Sàwáwù. Síwájú àkókò yìí ni Ọba Akànbí ní òun ké sí Túnjí Ògúnwùsì láti ràn án lọ́wọ́ dórí àpèrè ṣùgbọ́n tí ó fi ojú tẹ́ńbẹ́lú rẹ̀ tí kò mú ọ̀rọ̀ ọ̀hún ní kókó. Nígbà tí òun pẹ̀lú Ọmọọba Adéyẹyè máa fi sọ̀rọ̀ lòun fi dá a lójú wípé ó ti di ọba. Lójú ẹsẹ̀ ni òun pe alákòóso ọ̀rọ̀ oyè tí òun sọ ohun tí òun fẹ́ fún un. Wọ́n gbé ẹ̀sùn ọ̀hún yẹ̀wò ní ọjọ́ Ẹtì. Adéyẹyè di Ọọ̀ni ní ọjọ́ Àbámẹ́ta. Èyí ti wáyé kí òun tìkálára rẹ̀ tó di ọba. Òun kìí ṣe onímọ̀-tara ẹni nìkan, tirẹ̀ ni òun kọ́kọ́ ṣe. Lẹ́yìn oṣù díẹ̀ ni Ọlọ́run lo ìlànà kan náà láti sọ òun náà di Olúwo ti ilẹ̀ Ìwó, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni ó wá já sí wípé ẹni òun ràn lọ́wọ́ láti di ọba ló wá ń ṣe tọ́nàdí rẹ̀ tó ń wá ìjákulẹ̀ rẹ̀. Ọba Akànbí ní ó ń lo àwọn ọba kan ní ilẹ̀ Ìwó láti ba agbègbè rẹ̀ jẹ́. Ó ní Ọba Adéyẹyè ṣe ìkọlù sí òun nínú oṣù tí ó kọjá níṣẹ́jú gómìnà. Ó ní òun ń tako àwọn abọ̀rìṣà. Bákan náà ni ó wà lára àwọn tí ó lo ìyàwó rẹ̀ àná takò ó, ṣùgbọ́n adarí ìròyìn fún ààfin Ọọ̀ni, Olóyè Moses Ọláfárè ní ọ̀rọ̀ Olúwo kò lésì. Ó ní ohun tí Olúwo fẹ́ ló ń ṣe, ìdàgbàsókè ìlú ni Ọọ̀ni ń bá kiri. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Dúpẹ́ Jáyéṣìmí ti ṣe àfihàn ìrìnàjò rẹ̀ lórí àìrọ́mọbí, ìjákulẹ̀ nínú ìgbéyàwó àti ìrora tí ó ń dojúkọ ẹni tí kò rí ọmọ bí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ-ayélujára podcast orí ètò Talk2B pẹ̀lú Bíọ́lá Adébáyọ̀ ní Jáyéṣìmí ti ṣe àfihàn ìrírí rẹ̀ pẹ̀lú oyún tí ó ṣẹ́ mọ́ ọn lára tí ó yọrí sí gbọ́nmi-sí-omi-ò-tó nínú ìgbéyàwó kí ìgbéyàwó tó padà túká. Jáyéṣìmí ní lójú ẹsẹ̀ tí èyí ṣẹlẹ̀ ni ọkọ rẹ̀ àtijọ́ gbé ọ̀rẹ́bìnrin rẹ̀ tó lóyún fún un wá sílé tí èyí sì bà á lọ́kàn jẹ́ gidigidi. Bákan náà ni ó ṣe àfihàn ìrírí rẹ̀ pẹ̀lú iṣẹ́ abẹ IVF tí kò ṣe àṣeyọrí àti ìjákulẹ̀ tí èyí kó bá a lágọ̀ọ́ ara. Pẹ̀lú gbogbo ìpèníjà yìí, Jáyéṣìmí fi ìmoore rẹ̀ hàn sí Ọlọ́run fún àǹfààní tí ó ní láti tọ́jú ọ̀pọ̀ àwọn ọmọdé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo wọn ti bá tiwọn lọ. Ó wá dúró lórí ìrètí wípé níwọ̀nba ìgbà tí ẹ̀mí bá ṣì wà, ààyè ayẹyẹ á ṣì máa ṣí sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles tún ti gba iyè lọ́dọ̀ àwọn alátìlẹyìn wọn pẹ̀lú bí wọ́n ti gbo ewúro sí ojú Rwanda pẹ̀lú àmì ayò 2-0 níbi ìdíje Ife Àgbáyé 2026 FIFA World Cup tí ó wáyé lánàá ní Kigali. Níbi ìpele àkọ́kọ́ ni Victor Osimhen ti gba pọ́ìntì 3 fún àwọn ará Eritrea. Èsì yìí ni ó ti Super Eagles wọ ìpele kẹta Group C tí wọ́n fi wà lẹ́yìn South Africa tí àwọn náà ní 2-0 tako Lesotho ní ọjọ́ kan náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.